الله يا عشق كل رجال الله وقدوة في دين الله يا شيخنا يا سلاتي الله يا إذن أسرار الله يا فائزا بعز الله ومجتبى لبريك الله يا شيخنا يا سلاتي نور الأزمان ألفا سلاتي نور البيان ألفا سلاتي نعم الخليفة ألفا سلاتي شيخ المعاني ألفا سلاتي شيخ الفهوم ألفا سلاتي شيخ العلوم ألفا سلاتي فنون الفعل ألفا سلاتي نعم الخليفة ألفا سلاتي يا صاحب العز والإكرام والفضل والفوز ألفا سلاتي بحر المحيط في علمه بدر التمام ألفا سلاتي شيخ الشيوخ زين المريد طيب المطيع ألفا سلاتي نعم الخليفة ألفا سلاتي معروف بالذكر بيت الأنام شرقا وغربا ألفا سلاتي سماه أحمد والده مشهور بالشيخ ألفا سلاتي معلم محمد وعبد العزيز الخادمان لشيخ صلاتي الحاج سامبو وابو زيري الخادمان لشيخ صلاتي الحاج موسى القادري alifindiki akhatimu hayati izikidi salati ozuru yamina fuma shimala mafele alufa salati nima al-Khalifa alufa salati حيو في الحياة حيو في الممات شيخنا صلاتي لا إله إلا الله حيو في الحياة حيو في الممات شيخنا صلاتي لا إله إلا الله أكبر شيخنا ألفا عند صلاتي في عيشة راضية في جنة العالية قطوف دانية حي في الحياة حي في شيخنا صلاتي السلام عليك يا شيخ إلى صلاتي شيخ سلام السلام عليك يا شيخ كن فيكون شيخ صلاتي بوازابا بسم الله قل هو الله بسم الله الإله بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
لإيلاف قريش إيلاف مرحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات. آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا مجيب الدعوات. آمين يا الله. إكالتي أواي حياكم الله. ìkàlẹ̀ àlùbáríkà ìkàlẹ̀ tó ti wúwo dé wúwo gan. Hayyakumullah. ìkàlẹ̀ tọ́lọ̀ ń lọ́wọ́ sí láti tipẹ́tipẹ́ tí NAFDA kí ọlọ́run ò sì jálá rẹ̀. Allah. kódà àti bẹ̀rẹ̀ ọdún ìyẹn máa ń mọ̀ bóyá ọdún ti yabo àbákọ náà ni ó yà. Hayyakumullah. a ṣe bẹ̀rẹ̀ mọ́lídù lóòótọ́ ni o àmọ́ ayé bàbá tí mo wá yìí ó ti gba the best mọ́líd of the year. Hayyakumullah. má wí kankan o. láàyè bàbá tí mo wá yìí ó ti gbàdé bẹ́ẹ̀ àì tí ì ṣe mọ́lúdì tán o ó ti ẹ̀já sí báwo tiẹ̀ ní gbádìsì kankan pé ká má ṣe mọ́lúdì kó jẹ́sọ̀ yíwù gan dọ̀ yíwù ní lọ́dọ̀ tí a. Hayyakumullah. kullu hizbin bima ladayhim farihun. ìkàlẹ̀ bàbá tí mo wá wà yìí. Adamallahu hayatahu. gbogbo eré là ń sábọ̀ láti ibi tá a ti ń bọ̀. Allah. gbogbo àtọ́ ń pè mí pé bomo wa tí mo ní kẹjà òun ṣé òun náà sì rù ìbẹ̀jùlẹ̀ kí ní ẹlẹ́kọ̀ọ́. Hayyakumullah. ibẹ̀ ń mo sì wà. àmọ́ nítorí ọjọ́ èní làwa náà ti lè wà fún pákún tí ń bẹ ńlẹ̀. Hayyakumullah. lóòfin lè bú wa ń pa ara mọ́tò ṣé mọ́tò ló kàn láyé tiẹ̀ ṣé mọ́tò ló kàn fún ló yẹ kó rà. ìdí iṣẹ́ yìí la ti mọ irú tán bẹ̀ wá làwa náà ti palẹ̀ mẹ́ẹ̀tán yányán. gbogbo mọ́tò tá a bá ṣe ra àrà fún fàájì torí ọjọ́ èní náà ni. Hayyakumullah. àwa ń sá eré náà bọ̀ tètè pé ha ìpìlẹ̀ gangan níbi tá a ti dìde gbogbo bí ìyàwó ṣọ́ọ̀tì ni kà kọjá ń bẹ̀. Allah. súnmọ́ bíi láìláàzì gbogbo bí tá a dàgbà sí ni gbogbo àwọn ọ̀nà sàlẹ̀ ọjà ya mọ́ rìn bí ìgbà tá a rìn kù lé ni. ìjọba Abdulmojeed wá ń jíṣẹ́ fún mi mo wò pé ẹ̀yin gangan kọ́ lẹ pè mí. Allah. bá gangan torí gbogbo ẹni tẹ́ ẹ bá pè ẹ gbègbè àwájú wọn kọjá báyìí ẹni abáwá ti sáyẹ̀nsì ọlọ́run ló ti kọ́kọ́ sáyẹ̀nsì lálìkì àwọn nù. Allah. ọlọ́run ti sáyẹ̀nsì ọ̀rọ̀ rẹ̀ nù. gbà mo wá gbọ́ mo ní
mọ́lúdì eléyìí ò sínú mọ́lúdì tá a pa ń tètè gbogbo tó bá gbà láàfún adé kọ́lá kan máa tẹ pé 2,000 per litre. bàbá wa tá so omi de pọ́ngbà wọn àárọ̀ wà náà fi pa bàbá tá ń bọ̀ lẹ́yìn pé kò sí gbé owó epo bá ṣe lè wọ́n tó àwọn àrọ́mọdọ́mọ mi ò mọ̀ ríra. Radiyallahu ta'ala anhu. àwọn ò lè so omi de po mọ́ àmọ́ àṣọ owó de po. Upgrade kan náà nù. Hayyakumullahu. bí ẹ ṣe wá ń wò kalẹ̀ bàbá bani lillahi ahalun. Lillahi ahalun wa ahlullahi akhyarun. Lillahi qawmun wa hum fina si adrarun. fún mi bíi méjì jẹ́sí bíi méjì. Lillahi fina rijalun inda suhbatihim. Zabal hadidu wa hum fil layli aqmarun. Qawmun ridahum ridar rahmani ya zumari wa laysa fi bihim shaynun wa idrarun. wájú bàbá kọ́ nìyẹn ò wá tó wà ní kò sọ̀rọ̀. Hayyakumullah. sọ̀rọ̀ ń bò bọ́rọ̀ bá tán gangan import tuntun mi wọlé ibi tá ti rọ wá nìyí. kò jìnnà rárá bàbá kìí ṣe pé jìnnà pa àṣẹ ń ṣe sísílà kankan ni o àwa gba kéwú wájú bàbá live and direct. gbogbo ọmọ núùbù tó bá tún wọ náà ọmọ àlè ni. Allah. Lillahi alun. ó kọ yẹn ò kàn wá bóyá ń hun lérí o ọlọ́run ló sọ ó kọ yẹn kalẹ̀ fún wọn o. Allah. ìntí bàbá ti dá kọjá pọ̀ gan ó fi dásìkò yìí tẹ́ ń wo bàbá tẹ́ tún fúrẹ́ṣì báyìí. Adamallahu hayatahu. ìntàn gbé sínú ó pọ̀ ju ìntàn gbé síta lọ. Lillahi ahlun wa ahlullahi akhyarun. kí ṣe ń tà ṣe ń wá kì wòlíì ọlọ́run bàbá. Adamallahu hayatahu. a ní ìdí kò gbà àmọ́ táwa ti wù yìí kò ní ìdí pé yẹn ṣe ń dá ojú ẹ̀ wàláì wòlíì ọlọ́run bàbá. Adamallahu hayatahu. wòlíì ọlọ́run tààrà tanyanyan ni o lásìkò sí ẹni tó bá ní kò sáà wòlíì ọlọ́run mọ́ bóyá ní fámìlì tiwọn ló ti tán. kulla yawmin huwa fi sha'n àwọn kan lọ àwọn kan ń dè. gbogbo àwọn tá a rí tán lọ́hùn ọlọ́run tún dá àwọn tuntun míì sáyé wọn. Lillahi ahlun wa ahlullahi akhyarun. irú bàbá báyìí àwọn táwọn bàbá wa jọ lò gbà. Radiyallahu ta'ala. kò sí nǹkan kan tí ń jọ́gà ní kírìmù fún bàbá tó jù dùnú àwọn ọmọ lọ. Alhamdulillah. àgbà tẹ́mi rẹ̀ bá burú kò dìgbà tán bá sàṣìkan tó dìlítì ẹ̀ kó láyé yìí. tọ́ra àwọn ọmọ tí wọ́n bí lójú wọn ìsọwọ́ bọ́lọ̀ ń ṣe upgrade àwọn èèyàn nísìnyí. àwọn ọmọ tó yá sí pé ìyá rẹ̀ gan ìyá rẹ̀ wọ́n mọ bíbí ìyá rẹ̀ lásìkò tá ń lò lọ yìí ọlọ́run kan upgrade anybody lọ. kódà nígbà wọn tá a mọ̀ ní àbó bá ṣe wàhálà ò lè jọlà nísìnyí àwọn kan ò ṣe wàhálà rárá o. Allah. tán jẹ ọ̀la gidi. so wá rí ní ìtí ó tu wá dàrá káyè rẹ láàmújù má ṣe fọ́ làbẹ́rẹ́ ayé òun náà tó fi parí ayé. Allah. wọn ní mọ tí ń jẹ́ dààmú ó ṣe kádàrá àwọn kan bẹ́ẹ̀. irú ẹ̀ tí wàá ń ṣẹlẹ̀ lójú ọ̀nà tá a wà yìí. bàbá ṣe wáàsí nínú mọ́ọ̀lù ẹ̀rí. Allah. tán ṣe wáàsí fáwọn èèyàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. kìí ṣe ibi tó jìnnà mo ti gbọ́ o ibi tó súnmọ́ ni o. bàbá gbé dáwà níbi tẹ́nìkan kan ò lè lágbára àti lè gbé mọ́ kìí ṣe láyè sí i mọ́ ò lè ṣerú dáwà wọn. ṣé dáwà èrì TikTok táwọn èèyàn ya wèrè tán yẹn yẹn o.
ayé tí mídíà gan ò tí mọ̀ pé wọ́n dáhùn. wáàsí tá à ń ṣe kí nísìnyí tó o bá ti réyàn gbé láìfù ìwọ gan ibẹ̀ ń ló ti máa kanra pé wọ́n rí pé ń ṣe wáàsí ni. àbó fẹ́ ṣe wáàsí kò ní dátà àbó lọ bí tí ò sí nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ ń kóun náà mọ̀ pé sóhun ò sìnrìn báyìí bóun náà ṣe mọ̀ ń pòun lọ wáàsí ó ti di wáàsí eri mídíà. wáàsí eri mídíà kọ́ la bàbá yìí ṣe ẹni bá rí wọn fín kò ní rálì jẹ́ náà lọ́wọ́. lillahi alul wa alullahi akhayarun. wọ́n máa ń gba lẹ́tà àlìjẹ́nà lọ́wọ́ yẹn látàyè yìí o tó rò bí n pé gidi ló sì mú dání wọ́n sì ti dìlítì ẹ̀ tó bá sí èèyàn sẹ̀ ó sì ọlọ́run. Allah. bẹ́ẹ̀ bá tẹ àwọn bàbá yìí ń tẹ̀kùtẹ̀ tó o bá túbà kó tó kù láyé iná ló lọ o. Allah. ẹni ọlọ́run bò nífẹ̀ẹ́ kò lè kóró ọjà tó tó báyìí kalẹ̀ fún un. kò sẹ́ni tó lè ṣe ọlọ́run dàrẹ́tì ẹ̀ṣẹ̀ ọlọ́run dàrẹ́tì ò lè ìgbà mélòó ọlọ́run fi dárí jiyàn. Allah. àmọ́ àwọn èèyàn tó bá sí èèyàn sẹ̀ istikfaru ẹgbẹ̀rún mílíọ̀nsì kò lè la okùn bí ìyá ọlọ́run. Allah. ọlọ́run mọ̀ wọ́n pé olólùfẹ́ mi àbó ò dá a mọ̀ ni. àwọn ẹni ọlọ́run tí ò lámúlùmọ́ lànà. lillahi fina rijalun inda suhbatihim. gbogbo ọ̀nà tí bàbá gbà kọjá ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ káwa ọmọ kéwú múnú o ìkàn kí bàbá nìkan ni. bí bàbá ṣe tọ́ ọ̀hún ẹ dákun ẹ jẹ́ àwọn gbogbo máa bùn dáadáa. wàláyé ibi òun kánjú lọ òun náà kò sáṣọ aráàsì kó débẹ̀. Allah. wọ́n kàn ní o sáré náà ní máa sàǹso eré kọ́ ní gbé ni débi téèyàn ń lọ àìmọye ẹni tí ń sáré lé wrong way nígbà tó bá sá yóò tún kó sọ́wọ́ àwọn tí ó kidnap ẹ̀. Allah. kò sẹ́ni tó sanra sọ́ọ̀mù lé wọn. lillahi fina rijalun inda suhbatihim. tí bàbá bá ń kọ́ wa ń kéwú ní Markaz bàbá kọ́ wa ní nizamu ta'alim bàbá kọ́ wa ní tawjihu da'wa wa du'at gbogbo àwọn ọ̀nà kéwú tá a gbà kọjá nù o tẹ́lómi ó kàn mọ́ sọ̀rọ̀ kọ́rọ̀ kí gbàtí mídíà ti wá sọ àwọn èèyàn dẹ́gbẹ́ eri bú tẹ́lómi ṣe àtẹ́rí mídíà náà ti kọ́ kalẹ̀ fún báyìí tó o bí kóhùn níbi wáàsí wọ́n ń wù ọ́ kò túmọ̀ kóhùn régire ṣe wèrè ló dùn wò jù. Allah. tó bá ń ṣe dáadáa ò ní ní fíùsì púpọ̀ ìwọ ló fẹ́ fèsì ọ̀rọ̀ fáfà rírí nìsín fáfà kàlílì àwọn bí wá ṣe wọ̀ wọlé sọ̀rọ̀ àwọn tó wọlé àwọn tó fẹ́ pa ọ́ ni. Allah. níbi táwọn àfáà yìí dààmú mímọ̀dé mídíà wa fẹ́ di ìdàkudà àmọ́ àwọn àtọ́ fìpìlẹ̀ bí kò ní sọ àwa di ìdàkudà. Inshallah. ayé ti di ayé ẹwí bàbá ṣe jókòó gbogbo nǹkan bàbá ń rí o àwọn bàbá ti wá wà online o kò sí ní tá a máa rí wọ́n sì bùkẹ́ dúró báyìí wọ́n sì ń wo gbogbo ẹ̀ ó sọ̀rọ̀ gan láìpẹ́ yìí mo ní àwọn bàbá wa tá à ń jánu gan tá à ń já pamọ́lẹ̀ pé wọ́n ṣe tètè lọ ó lè jásí pé gbogbo múfì yìí náà ti play fún wọn pé yóò ṣẹlẹ̀ náà fi níjẹ́ kúkú tètè máa lọ wọn láwọn ọmọ bú kan ń bọ̀ tán bọ̀ wá da yé. lillahi fina rijalun inda suhbatihim zabala hadidu wa hum fil layli aqmarun. unlimited data lọ́lọ́ ń ṣe fún bàbá. adamallahu ẹ ayatu. gbogbo àwọn tá ń tẹná fúnra wọ̀ wọn tí nǹkan kò sì ṣe data yìí. alhamdulillah. transformer ti ń faná sádùúgbò bí nǹkan kan bá ṣe gbogbo àdúgbò bọ́ sókùnkùn nù. Allah. ẹ sì ń tan tó ní kálukú fún níbi tó tún wá lágbára dé ibi ẹ ti kéwú tẹ ẹ ti gba náà gangan Nurul-Islam ò jìnnà sí Markaz. Allah. bó lẹ ṣe rí mánéjì bàbá ọ̀rọ̀ tó le ni àwọn mánéjìmẹ́ntì tó dìpù ni ọmọ kéwú tí wọ́n bá kún lọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run wa àwọn àti fi dájọ́ kò sí tí èkún o strongi o gbà kó tó ju kádàrá rẹ lọ ni. Allah. bó bá réyàn gidi lẹ́hún sílẹ̀ gàmà ó wọlé
àṣàrà ìlú kò ní gbàṣẹ tí ègbẹ̀mí rẹ̀. قوموا رضاهم رضا الرحمن يا زمري. ẹ̀dẹ̀ rí kíní yẹn mánéjì àbùkù kàn yín ẹjọ́ kàn yín dáadáa ẹ̀ kan àbùkù padà ni. oníkálukú náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ o ibi o ti gbaná má ní kò sí náà ń bẹ̀ mọ́ ẹni tó paná fún ọ ó lè tán ẹni bá sì lè tanná fún ọ ó lè pa. Allah. ẹni tó fọwọ́ ṣe túwálè fún ọ ó lè fọwọ́ òun náà gba ọ lẹ́sẹ̀ iṣẹ́ ọwọ́ méjèèjì. Hayyakumullah. bí kinní yẹn ṣe wá heavy tó nínú ayé yìí bàbá sì rí mánéjì tí sì ń lọ. Alhamdulillah. ọ̀rọ̀ kọ́rọ̀ ní pẹ́nìkan ní díràwọ̀ mi lọ́wọ́ ìràwọ̀ náà tiẹ̀ náà ń ṣe slow-mo tẹ́lẹ̀ fún rẹ ni wọ́n ń lo ìràwọ̀ mi kò fẹ́ dáa fún ìràwọ̀ rẹ náà ni tó bá fẹ́ dáa fún ìràwọ̀ gidi náà láti pìlẹ̀ wọ́n máa ń fẹ́ lò ní òní máa ń ya wèrè wọn lọ́wọ́. ṣé wọn fẹ́ lo ànábì mọ́gbà yìí. Sallallahu alayhi wa sallam. àmọ́ gbà tí ìràwọ̀ rẹ wáyé wá ṣe nǹkan ó yarí jáde. gbogbo oúnjẹ tí ó bá sì dùn jẹ àfi kó gbọ̀nà náà kọjá yóò gbóná. Hayyakumullah. yóò gbóná. ẹ kàn rí bàbá tó ń tutù ń ta ni bàbá ń gbóná nù lé. ẹ̀kọ́ tó kọ nù. mo ti gbọ́ wá sí bàbá rí pé àwọn accident kan ti ṣẹlẹ̀ sí àwọn tó jásí pé accident gbẹ̀mígbẹ̀mí ni. La ilaha illallah. gbogbo ògbà àwọn ọlọ́run ń fọ àwọn nǹkan dì ní torí tí bàbá bá lọ ó lè yíwọ́. La ilaha illallah. Damallahu hayatahu. bàbá wa ń bẹ dì sí kí wọ́n sẹ́ pé bàbá ẹ bẹ̀ abákan máa wò wọ́n bá kan pé gbogbo ìgbà tẹ́ mọ̀ rí bàbá always smiling ni. bàbá tó ọmọdé ó mọ̀ bọ́ wájú báyìí inú tiẹ̀ náà sì mọ̀ dùn pé eléríire kan lòún fẹ́ wá pàdé yìí. mo jòkó sẹ́gbẹ̀ẹ́ bàbá wá yìí tí ò sí ńlá ká ìmí tẹ́lẹ̀ sí ń wá àsìkò yìí àríbi wo tẹ́ra púpọ̀ mọ́. bùkátà òjá gbádùn ni. ẹnu ń tẹ́ yẹ jẹ níkan gbé fò bùkátà òjá gbádùn. bàbá Khalili. Adamallahu hayatahu. ọ̀rọ̀ Nàìjíríà yìí àráyè ń ta fẹ́ jẹ mọ́ ń ta jẹ lókùtà ń wá kí. àmọ́ gbà tá tí ń bọ̀ wọ́dọ̀ bàbá bí mo sojú òkú sẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ni wáàyí kan tún àwọn wáàyí sàtún wọnú làákà yìí mi. ẹ̀kọ́ tá a mú lára bàbá pọ̀ o. qawmun ridahum. qawmun ridahum. ridar rahmani ya zumari. walaysa fi hubbihim shay'un wa idrarun. gbogbo ntọ́lọ̀ fi kẹ́ bàbá. bàbá mọ̀yàn mánéjì púpọ̀ jù láti ilẹ̀ láti mọ̀ ń pé àti Qodiriyah àti Tijaniyah ìwọ́ra yẹn yàn yìí. àfiwọ́ tó o bá sọ wípé n tà ń ṣe yìí ò sí lójú ọ̀nà kankan ló kù láàfin stein lé ọ. àmọ́ tàṣọ wúfù gbogbo yìí tó bá léwu kò mọ̀ ṣe mọ̀ gbé bọ̀. ọmọ akéwì bàbá àfa ń lo ṣòro dámọ̀ gẹ́gẹ́ bí bàbá àfa ajísọgbà ọ̀rọ̀ ti sọ. Damallahu hayatahu. ẹni bá nífẹ̀ẹ́ àfa rẹ̀ dáadáa kò dìgbà tó bá lò líàmù kíkẹ́ ó tó yí ọ. ìfẹ́ àfa rẹ̀ ń gangan yóò sì mọ bí kéwú yóò mọ bí mímọ̀ yóò mọ bí lè hàmù sí ọlá. qawmun ridahum ridar rahmani ya zumari. bàbá wa ń tó lọ bẹ́ẹ̀ látàyè bàbá náà láti mọ bẹ́yìn wọn ṣe rí. Alhamdulillah. ojú ayé wọn yìí season 1 bàbá láti mọ bí season 2 ó ṣe dùn tó. ẹlòmíì season 1 nìkan náà ló ní ó mọ̀ pé tó bá ti parí múvì mú báyìí ó tán síbẹ̀ nù. Allah. lòun náà fi ní ẹ bá ń fàágùn ẹjọ́ ó gùn dáadáa. àmọ́ nísìn má lérò kí bàbá kú o gbogbo ọ̀tá tó bá lérò kó háìdì síbi kan. tẹ́ bá lérò pé bànújẹ́ kẹlẹ̀ ń rí lára bàbá bọ́ ṣe wà yìí má lérò kan kú torí múfì tọ́lọ́hún tún play lẹ́yìn wọn gbogbo yín ò ní nísìmí. máa ń kọ́ làmọ́ òun. wọ́n lè nísìmí ẹ gbogbo ọmọ kọ̀ọ̀kan tí bá wo ṣé Ádámù lọ́nà láyìn báyìí ní
alhamdulillah. àwọn tí ń han dáàdi wa náà lè mọ̀ ń gbà ń gbà tán lọ tán dín pé ni wọ́n ń dùn tán jubiléètì tábà mọ̀ pé wà wá yìí ń bọ̀ lẹ́yìn ni wọ́n mọ̀ sunkún kalẹ̀ ni. ilà. torí gbogbo táwọn fi jẹ́ntú ṣe òun ká tó dọ́dọ̀ ọlọ́run àkọ́kọ́ lu ara díẹ̀ náà bó bá ṣe mọ ní òmò. máa ń kọ́ làmọ́. torí bí ayé dénú ayé ti débẹ̀ àwọn kan bẹ tí wọ́n bá fara gbé láì fọ àláyé rẹ̀ wọ́n ní jáwọ́ wọ́n mọ̀ sìn ọ́ kiri àbí kó fún wọn sáìsì wọn báwọn bá gba sáìsì wọn wọ́n padà tí ọ́ débi tí ibi o ti ń sá kírun ló tún lè kó sí kòtò tuntun. máa ń kọ́ làmọ́ òòl. bàbá náà ti di wa download ẹ̀ sí wa lára kalẹ̀ ń gbé nǹkan báyìí lẹ́ ẹ mọ̀ wí nǹkan báyìí ẹ mọ̀ wí nǹkan báyìí nígbà míì látọjú oorun ìsì kí ayùdáfíù jáde látọjú oorun. Allah. ìwọ ló wo bí nǹkan kéré èso kan ò kéré láti jẹ lọ́dọ̀ àwọn tó fẹ́ rún wọn gbogbo ẹ̀ jíjẹ ni wọ́n ń retí kó pọ́n ó ṣe jẹ àbí kò ṣe jẹ wọ́n mọ̀ ọ́ jẹ ni torí wọ́n ti rí ibi tó ń lọ kó o tó débẹ̀ gbogbo àwọn ọmọ kọ̀ọ̀kan ìwọ ṣé Ádámù kódà nígbà kan tí bàbá wa ń Saudi tí ṣé Ádámù wa ń Saudi mo wò bí nǹkan ti di sùn ní ni ìsàn wo báyìí pé sáà ti padà gba súnà yíyan ni kí ni ṣẹlẹ̀ sunni làwọn náà o àmọ́ àwò gbé eléyìí bí àwọn yìí àgbé eléyìí tó bá wọn àsìkò sí yìí ó dẹ̀ díẹ̀ gbogbo tí ó máa yé dùn lẹ́ni àmọ́ ṣe mọ́ kí wọ́n lu bàndírì mọ́ yóò dọ́ọ̀lù yóò sùn yẹn wọ́n máa lùlù ẹ̀kan ní akàn jókòó bẹ́ẹ̀ kí wọ́n kàn wà bọ́ọ̀rìn èèmọ̀ tí Nàìjíríà àwọn ayò tẹ́lẹ̀ omi ò ká fi ronú parẹ́. máa ń kọ́. ohun tí ó sàpè wà ká mọ̀ ṣe mọ́ àná ó bá dálì kí a máa mọ̀ yanjú gbogbo ẹ̀ oníkálukú mọ evidence ẹ̀ wá àwọn kan mọ̀ gbé owó kò nà mọ́ owó kò nà lásìkò elépo yìí ọlọ́mọba ara nàbì gangan wá ànàbì tọ́lọ́mọba ara wá lásìkò sí àwọn àgbà díà fún bó bá ṣe mọ ní òmò. máa ń kọ́ làmọ́ fáwọn máa ń lè láti rí máa ń kọ́ lánàrú fáwọn yálé ìtàwùn náà rú. Adam wọ́n ṣe mọ́lídì kan láìpẹ́ yìí gbogbo mọ́lídì mo tábà látòkè délẹ̀. Iyakumullah. ẹ̀yin bàbá tí ń dùn látọjú ayé wọn. alhamdulillah. kò sí ní tó jẹ́ kí bàbá mọ fresh báyìí gbogbo tá ń download sáré ọmọ ọlọ́run ti ń play rẹ̀ fún wọn. alhamdulillah. nínú tí mo sì fẹ́ jẹ́ akọ́mẹ́kọ́ nù ó lè le díẹ̀ àmọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ náà máa ń le ni. in tó bá kàn tó bá yẹ káwọn ọmọ rẹ mọ̀ tètè fojú wọn síbẹ̀. Iyakumullah. Fúlàní ti le lásìkò sí láti ṣe o. ẹ má bínú Fúlàní ò le Fúlàní ò le o. bàbá wa Ayédè. adamallahu hayatahu. bí ṣe ń wojú yìí ń bọ̀ wọ́dọ̀ yìí Fúlàní ò le wàláì Fúlàní ò le ẹ máa pé wàláì mo tún wí. a kàn ló bẹ̀ ni. mo kàn wá ló bẹ́yìn jẹ́ ní lọ́dọ̀ Fúlàní mọ́. máa ń kọ́ làmọ́ òòl. Fúlàní làwọn náà àti Fúlàní àti Nupe àkàsúùjì àpapọ̀ ní àpàdà mọ̀ èyí tó jẹ́ asáàmọ́ pa àgbédè kankan nu méjèèjì. fọwọ́ máa ń lè láti rí. bàbá wa Ayédè. adamallahu hayatahu. nínú àwọn àfáà tí mo nífẹ̀ẹ́ pinlẹ̀ wa. alhamdulillah. wàláhi tàláhi. ìmọ̀ bàbá Ayédè tàná púpọ̀ àmọ́ mo fè ní màná. ẹgbẹ́ ọmọ wòlíì Ọlọ́run nínú tí máa ń le jù ní ṣe é rí àwọn obìnrin àwọn ọmọ àfa àgbà bí ọkùnrin náà ni kò sí jìdá lùmẹ́ o wọ́n ní ọmọ àfa àgbà kan mo fẹ́ fẹ́ ó kàn ń fi erí kí so lẹ́kọ̀ọ́ tẹ̀ mójútó ó lè gbé pé mẹ́ẹ̀. Iyakumullah. ó lè gbé pé èpè tó ò ní ráwẹ̀ dànù kan tán fi bẹ ọ̀wọ́ ẹ kú. torí àwọn ọmọ àfa wìláyà ti ń bẹ lára àwọn ọmọkùnrin náà ní bẹ lára àwọn obìnrin. sẹ́wárà kàn dá ló lè rí bí mánéjì wọn.
tẹ́jẹ̀ tí ń bẹ lára wọn òun bá gùn wọn ó kú ẹni tí ò ní ṣe ríbu lára wọn àfẹnití làákàyè rẹ bá pé wọ́n bí ọ nílé àfa àkọ́ o àfi kan tún ṣe pop làákàyè wù yẹn yẹn. Hayyakumullah. mo tún wá rí bẹ́ẹ̀ yẹn àtàjì àtúnṣe máa ń play love níta mo fẹ́ jọ yín gbogbo àwọn tí ń jẹ́ àmọ́ ẹranjú kù yìí kò jẹ́ àmọ́ bá ṣe ń rẹ́rìn sáwọn ìyàwó wa mọ́ dáadáa bí bá fẹ́ rẹ́rìn gbà mo fẹ́ sunkún ni ìyá tún dákẹ́. Man qala ma'ul. tuma wa ń play love you are so romantic. so ni o torí mo ti notice àwọn step yẹn movement yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ika ò sì dì kan lọ́wọ́. Alhamdulillah. lálìjẹ́ náà ọlọ́run tún rí unite yín padà. Àmín. ìrẹ́yàn sí amínà. Àmín. torí mo réyàn mo sọ èèyàn sọ rí bẹ́ẹ̀ fún mi ó ní bàbá wọn náà fọ obìnrin kò wá lọ́nà lálìjẹ́ náà mo ní bẹ́ẹ̀ ni ó ní tọ̀ ó ní àmọ́ sọ́lọ́run ó bí wa ká mú un fúnra wa mo ní tó o bá fẹ́ náà lọ́lọ́run fún ọ ó ní torí ìyàwó tó ń fẹ́ yìí kò gbọ́dọ̀ jásí fóun lọ́lọ́run tún gbé wa lálìjẹ́ náà. La ilaha illallah. ó tó bá jásí fóun lòun ó lè bá pàdé kóun ara wa ń gẹ́ tó àlìjẹ́ náà jẹ́jẹ́ ká má fóun lóbìn kankan. àmọ́ ìtọ́lọ̀ ń jogún fún yìí àtọ̀ wòlíì ọlọ́run. Alhamdulillah. wòlíì àti wòlíì wà papọ̀ ọlọ́run sì fún yín mánéjì. Alhamdulillah. inú nìkan ó tó ní tíyẹn fi nà sí jákun yányán. Alhamdulillah. bàbá ṣe òbúbe Adamallahu hayatahu. nínú ilé tẹ́ ẹ tún wá wà oníkálukú ń ṣèjọba tiẹ̀ kò sì dé ra wọn lọ́wọ́. Alhamdulillah. àlífà ń ṣe tiwọn wọ́n ń lò ó lọ ẹ̀yin náà ń ṣe tẹ̀yìn kò dé níwájú àlífà ìgbà fún yẹn wá pọ̀ pin. ọmọlẹ́yìn tọ́lọ̀ ń bá tètè gbé kọ́ọ̀lù ẹ̀ kó mọ bí ó ṣe wájú àwọn tó wà wájú ẹ̀. Allah. wọ́n lè da ọ lọ́nà tààrà. sẹ́ẹ̀rí nínú ilé àwọn ẹni ọlọ́run àwọn striker máa ń pọ̀ ń bẹ̀ torí gbogbo kílọ̀bù tó bá ní striker ẹ̀yọ̀ kan injury ò ní pẹ́ mú un àmọ́ tá a bá ti mọ̀ ń pọ́n pọ̀ wọ́n mọ̀ switch wọn síra wọn tá a bá rí eléyìí tí ń bẹ lérí bẹ́ǹchì tí ń ṣe warm up lọ́wọ́ ìkànnì mẹ́tún bẹ́ńlẹ̀ yìí ẹ̀já mọ mánéjì wọn lọ bẹ́ẹ̀ ẹ̀já pa wọ́n tì ọlọ́run wá ń fún yín tó. Alhamdulillah. ìjókòó yín láàyè yìí dùn mọ́ mi nínú púpọ̀ mo rí yín lọ́dọ̀ ṣé Adam mo tún rí yín yà yín náà lásìkò lílọ bíbọ̀ yìí kò rọrùn gbogbo mọ́tò tẹ́ bá rí lérí títì VIP ní ẹ kí ó tan AC kò tan AC ìsà múùfù. Man qala ma'ul. ọlọ́run mọ́sà mọ́ bá ń kún yín lọ́wọ́ sí. Àmín. ìrẹ́yìn bá wọn ṣe amínà. Fahuwa ma'ul li'illatihi. ọlọ́run dákun àwọn alájà wa náà màmá wa ni wọ́n ọlọ́run mọ́sà bá sàlékún dáadáa. Man qala narun fahum ya laytahu narun. Sheikh Abdulmojeed. Man qala ma'ul. Sheikh Abdulmojeed ń bọ̀ ọ̀dọ̀ yín bàbá láàbù máa fi kí mo ti ní ká kíyàn láàyè yìí bàbá nìkan náà láàmú kí. Man qala ma'ul. La ilaha illallah. Fahum. tiẹ̀ wá mọ̀gbà tán wá wọlé gan gbogbo ẹ̀ sàn sparkle sí ni. Fahum. ẹ kò tọ́jú wa o. Ma'ul li'illatihi. èmi ẹ wojú ìyàwó àmọ́ mo lè wojú àǹtí mi mo lè wojú tiwọn ẹ kú sẹ́ ṣé òbúbe àlífà ó ní tanná tó tanná débẹ̀ òun ni. Man qala ma'ul. ẹ̀yà ẹja wa yìí náà ẹ kú tẹ̀lé. Fahum ma'ul li'illatihi. Sheikh Khalili. Adamallahu hayatahu. ntí kìlára yín pọ̀ la ilaha illallah àbígbẹ̀yìn bàbá ẹlẹ́yà subhanallah allahu akbar Allahu akbar. la ilaha illallah musa àrí náà pé bàbá tó wáyé endorse yẹn pé mo fi àfa ńlá kú ọkọ rẹ Allah. bàbá dìdí endorse yẹn tí o bá sí oyè mi ìmọ̀ta yóò fún yín èyí tán fún yín òun ti tó. Alhamdulillah. ẹnà sí jákó yàn yín níbi títí máa ń le jù ní ibi tá a bá ti mọ ìpìlẹ̀ rẹ
igi tó bá tojú èèyàn so tí wọ́n sì gé dànù wọ́n rí wà yín bẹ́ẹ̀ ni gbogbo ẹni tá à bá rí farabalẹ̀ lára ẹ̀ wọ́n rí ọ̀nà ńbẹ̀ wọ́n rí ọ̀nà ńlẹ̀ wọ́n sì ní fún. Allah. gbogbo téèyàn bá ní tí ó fi dáa fún tí ò bá ti ní farabalẹ̀ la gbogbo nǹkan mọ̀ gbòdì lára ẹ̀. máa ń kọ́ lẹ́mọ́ ń. bí kéwù yìí ṣe pọ̀ tó ìfarabalẹ̀ ó ju gbogbo kéwù yìí lọ gbogbo ẹ̀ là ń rí. fọwọ́n. gbogbo yìí tó dàbí bákanbákan tó kàn mí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o kò sí yóò mọ mí lẹ́kọ̀ọ̀kan bí mọ́tò bá ti pọ̀ lérí títì bọ́ǹbà ó máa hara wọn díẹ̀díẹ̀ yóò máa hara wọn àsìkò tó bá kàn hara wọn òun ká ìtẹ̀lé panẹ́pìtì ẹ̀ a sì rí pé gbogbo ẹ̀ ń gba panẹ́pìtì kò sí ní tó yá padà wá di àfọ̀ ọ̀nláyìn torí àmọ́ pé tá a bá fi ọ̀nláyìn ńlẹ̀ àwọn eléyìí bó gbà mọ́ wa lọ́wọ́. Allah. wọ́n rí dátà sí gan ó lè má rówó jẹun àmọ́ lówó dátà. bàbá wa fi ilẹ̀ fún wọn wọ́n bàjẹ́ ẹkùsẹ́ bàbá tún wá ní àbíkẹ́yìn bàbá wa ẹlẹ́hà náà wà lọ́dọ̀ yìí gbogbo tó bọ́ sí yín lára náà ilé náà lẹ́ tún dà sí. alhamdulillah. lójú ayé yín náà ẹ̀yin náà ti ń wo múbi ọmọ yín láyé yín báyìí náà. kí ló kọ àfa àlùfáà tẹ ìmọ̀ ń wo wá sí àfa dáadáa láti kékeré báwọn náà kí ẹ tètè bẹ̀rẹ̀ ìrìn ń jìnnà tètè bẹ̀rẹ̀ rìn má dúró kó o dàgbà kan o ti dàgbà báwọn náà ó sà ti ké sáyé o ti dọ́mọ tètè máa bá sẹ̀nsó. máa ń kọ́ lẹ́mọ́ ń. àwọn tí o fẹ́ jọ dàgbà ló pọ̀ jù ní kékeré òun náà ni o ti bè tètè kan sèǹtó kan ìmọ̀ ń rí àfa lọ́nà láyìí ìmọ̀ wa wo báyìí pé Allahu Akbar bí àfa gẹ́lẹ́ pẹ̀lú farabalẹ̀ náà fi máa yin sáàtì ọ̀rọ̀ sí ọlá ó sì máa mú tiẹ̀ ìwà yín dáa ni àkọ́mọ̀ sí ọlọ́run tọ́lọ́run ti fi kẹ́yìn ọlọ́run kẹ́yìn ó tún wá gẹ̀yìn ọlọ́run ní kọ̀dí àìmọ̀ ṣe sí i. àmín. níbi tí mo ti lọ ibi tó bá dojú àwọn ọmọ rẹ sí tètè dojú wọn kọ́ bẹ̀ bó bá ṣe ń fọ ọmọ ké síwájú máa fọ ọmọ tiẹ̀ náà síwájú ẹlòmíì ti lóòdù àwọn ọmọ kéwú tán kò wá sẹ́kù kankan fáwọn ọmọ. Allah. kọ́lọ̀ tó rántí àwọn ọmọ rẹ ìyàwó ti jẹ wọ́n díẹ̀ o bí a lọ ayédè ní sínú o wá ń da gbogbo nǹkan sára àwọn ọmọ kéwú nìkan àwọn ọmọ tiẹ̀ ń kọ́ tọwọ́ wà nù tó fẹ́ dà wọn kankan láàmú tí gbogbo ẹbí fẹ́ wọnú ara wọn bákanbákan ẹnì kó tó máa pàtàkì bàbá rẹ fún ọ ní tó máa tún mélé ìgbà ìwọ ọmọ kankan tiẹ̀ ìwọ ọmọ kankan alẹ kéré ń gbà kéré ń bò ntò ṣẹlẹ̀ ń gbà mọ́ àlọ́ ọmọ ọdún mẹ́fà mo mọ̀. hayyakumullah. mo lè má rántí tán yà mo mọ rántí díẹ̀díẹ̀ látìgbà tá a ti lajú gbogbo nǹkan là ń tọ́jú bọ̀ báyìí ẹja mọ bí ṣe lọ. sani kó máa mú karama bàtàrà ti kan alátẹ̀ kùlé tó máa láwọn tàwọn dájú rẹ̀ kẹjọ rìnrìn kan ìrìn wọlé jọ rìn jámọ̀. ìyẹn ò ṣeun aago mélòó lẹ lọ mú evidence wá ṣé gbogbo àwọn ọmọ aláàpẹ ajá lọ́bọ̀ fún báyìí ṣé Adamu bẹ́ẹ̀ fóònù ti fúlù ẹnájì ti fúlù wọ́n ti ń bá ṣe lọ nẹ́tíwọ̀kì ti pé yẹ́nyẹ́ kò sí kankan pléyà tí èwọlé ti ń ṣe wọ́ọ̀mù ọ̀pù lọ bọ̀ àbíyá káyà yìí máa já kalẹ̀ pé kí ló dé pẹ́sọ̀pù yìí pọ̀ tó bá wọlé ń bọ̀. hayyakumullah. níbẹ̀ òun náà wọ́n ti ń ṣe lọ lọ́nà ibi tán wà ń bẹ̀ òun aridingeri ti ṣe wọ́n ti sọ bẹ̀ dìlú. irú bẹ́ẹ̀ náà làfa Abdulmojeed ń ṣe yìí sáyé gbogbo ìtàn èyí tẹ̀ ń pa pé 10 years kìíní kan kò nídìí kọ́dà kẹ́ bẹ̀rẹ̀ lánàá ibi bàbá bá sáadé ẹ̀yin náà gba gíbẹ̀ ni ẹ fi iyì ẹ̀ tí wọ́n náà kún tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ bá lè fẹ́ ṣe 50 years kò sẹ́ni tí ó jà yín yẹn sí ti bàbá mi mẹ́yìí táwọn náà ń ṣe bọ̀ ó ti pé nù. hayyakumullahu. tẹ́lẹ̀ kó sẹ̀ tún máa béèrè gbó ló pé 10 years ṣé o expect kí lọ bẹ̀rẹ̀ láti number 1 ibi àbá ṣe é dé ní nǹkan máa ìyẹn gbági lọ́wọ́ wọn ìwọ náà máa ṣe èso bí èyí bá ṣe dùnú ọmọ àti dùnú àwọn ọmọ kíw àwọn ọmọ kíw bá ṣe ń ṣe ẹja máa bá lọ Sheikh náà Sheikh Salaty ẹ̀gbọ́n mi àtàtà adamallahu hayatahu. àwọn náà sà ń pè mí bá a ṣe ń bọ̀ mo sì ṣẹ̀ wọ́n lọ́dún tó lọ bàbá ẹ̀ dàpẹ́ bá ń bẹ̀ wọ́n pè mí wá sí ìrìbí wá
mo dúpẹ́ fọlọ́. alhamdulillahi. ẹ ṣeun mo kàn máa gbẹ bínú díẹ̀ náà ni ẹ má bínú sa. ayakumullah. kí ló wí ọmọ yìí. man qala ma'un. ti gbádùn wá sí lọ. fahuwa ma'un li'illatihi. Sheikh Abdulmojeed. adamallahu hayatahu. ìdùnnú lẹ wá ń jẹ́ fún bàbá. alhamdulillah. mo sọ̀rọ̀ kan mo ní gbogbo yìí dákà máa fi tù wá nú bébè bá bí bàbá yín lè wà láyé kẹ́ má mọ̀ tó kàn gbogbo yín wáìnì ni ìtọ́lọ́hún ó ṣe náà ni ó ṣe bí dádì mi bá wà láyé. àwọn àni àwọn bàbá wà láyé ẹ lè mọ fìdí gbá dání mọ fìdí gbálẹ̀ kí. ṣé gbogbo àwọn ọmọ yìí sáwọn fìdí gbálẹ̀ kí gbogbo àwọn ọmọ bàbá yìí. kọ́dà bí yẹn bá rí bàbá tí ó kíyàn kú sẹ́ lójú ayé wọn ì máa ń jẹ́ kíyàn tún tẹra mọ́ sáìsì ni ó tẹra mọ́ sí pé inú bàbá yìí ó dùn gbogbo ìdẹ́ tún ṣe ìdẹ́ ń tẹra mọ́ yìí ìdùnnú bàbá lẹ tún wà ọlọ́run tí wọ́n ń fún yín ṣe alhamdulillah. gbogbo yín bẹ́ẹ̀ látòkèdókè òkè gbogbo yín ìdùnnú lẹ ń jẹ́ fún bàbá. ahaya dọ̀gá iná. ọlọ́run ò ní fi yín ṣèbànújẹ́ fún wọn. àmín. àbá. láti ibi tó ti bẹ̀rẹ̀ wá màmá wa tí wọ́n ti lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun mọ́ sábà sàlékún kẹ́ wọn. àmín. sábà sàlékún kẹ́ wọn. àmín. gbogbo àwọn táwa ń jẹ́ ọmọ kéwú lápapọ̀ àbáwa ajísọ́gbà ọ̀rọ̀. adamallahu hayatahu. mo gbádùn yín púpọ̀ wá sínú ẹ̀ lẹ́ ti ṣe wù. àwọn ìyá wa nulẹ̀. àwọn ìyá wa nulẹ̀ yín bọ̀ ọ̀dọ̀ wọn wá sínú ẹ̀ lẹ́ ti ṣe wù. èmi kà wá kí bàbá ni gbogbo ń tẹ́ ẹ sọ bó ṣe kí náà nù ọlọmọsà wa ń sàlékún dáadáa yín. àmín. àwọn bàbá wa nulẹ̀ ọlọmọsà jẹ́ pẹ́ fún wa. àmín. báwa sàlékún dáadáa sàlékún dùnú yín. àmín. la ilaha illallah. àmín. gbogbo wa lápapọ̀ táwa ń jẹ́ ọmọ kéwú fún bàbá ẹ̀kọ́ bàbá náà ni ẹja mú o ẹ̀kọ́ ju ìmọ̀ lọ o ìmọ̀ àtẹ̀kọ́ wọn jọ ń rìn kiri. hayyakumullah. bọ́bá wa ń mọ kéwú lásán tó fi ẹ̀kọ́ kún ó kù díẹ̀ ó kù púpọ̀ gan gbogbo ibi tá a sì ṣe rire tó yẹ ká pè ọ sí wọn ní rántí pè ọ lọ bẹ. Allah. àfa wa ẹ dákun mo gbàgbé ọkọ mo ti kí ẹ̀yin tẹ́lẹ̀ àfa TikTok tẹ́ ẹ̀ ń jẹ gbogbo nǹkan àfa wa ìfẹ́ náwó sí wọn ni àfa Abibullah mo ti kí àwọn àfa wa gangan yìí ẹ má bínú Elias àfa mi táwọn àlẹ́gbẹ̀ẹ́ wọn Sheikh Abdulkadir ẹ ṣeun Ọlọ́run ní bá ń fi yín lẹ̀. àmín. gbogbo bá a ṣe ń bọ̀ nani wọn sàn dá programu dúró fún un mo ní bó ti yẹ kó máa rí nù irun náà la lè kí báyìí níkàlẹ̀ bàbá dédé bí bàbá ṣe wá tó fi smooth báyìí ẹ dákun ẹja kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lára bàbá tán yányán bàbá máa ń fi gígí sáláì rí bàbá yìí sọ̀rọ̀ sí gbogbo nǹkan. hayyakumullah. bàbá ó rẹ ni tí ń hàn wọ́n lé mọ̀ wọ́n sì tún rẹ́rìn sí bàbá ó tún bùn lówó n ti ń jẹ́ survivor nù o sórí tí ó fi hàn pé lágbára ń gbà mí kó ṣe bí ọ̀lẹ ni tábàánà wíìnì rẹ ló gbà wọ́n wíìnì rẹ àsìkò tó bá sì ń bíldì nǹkan lọ́wọ́ ìgbà ń kọ́ ló rojọ́ àsìkò ẹkún kọ́ ló mọ sọ tí ń ṣe ọkì àwọn tí ó mọ tẹ́tọ́ tí ọkùnrin kó mọ dẹ̀rín àwọn náà pọ̀ jù wíìnì náà tó bá rí pé ó débi tó ń lọ jẹ́ kí iṣẹ́ rẹ mọ sọ̀rọ̀ iṣẹ́ ni ó tó lé sí i ọ bí iṣẹ́ bàbá ṣe ń sọ̀rọ̀ kí báyìí. alhamdulillah. ìtọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ fún Dáwúdù tààrà náà ló sọ̀rọ̀ fún tèmi. alhamdulillah. walaqad atayna. a'udhu billahi minash shaitani rajim walaqad atayna. walaqad atayna Dawuda minna fadlan. ọlá tọ́lọ̀ fún bàbá yìí pọ̀ gan ọlá tí ò lóǹkà ni unlimited ọlá ni ọlọ́run ló wí bẹ́ẹ̀. yá jìbáàlù. ọlọ́run sọ fún gbogbo òkè òṣòro yányán òkè ìṣòro yányán. awi bí màáwó wà tọ́ ìrà. ìṣòro tó gbé ẹlòmíì ṣubú ìṣòro tó gbókò tó fẹ́ lòmíì tá tó fi ṣe sanfíìlì lẹ̀ ó kan bàbá bàbá tó fi ṣe energy drink ni wọn yóò tì wọ́n ṣubú. awi bí màáwó wà tọ́ ìrà. àdáwò tó kan lómi ìtàn fi gbúwò ẹ̀ mọ́ àdáwò máa mú tù yẹn bá ṣe máa mú tù yẹn WhatsApp ó wà láyé wọn sì rí ọmọ bàdáwò bá dojú ẹ̀ wọ́n fi ọ sí disappearing mood
gbogbo owó àdánwò bẹ́ẹ̀ ló kan bàbá bàbá tún dúró níbí dédé irun tọ́lọ̀ ń ṣe fún Dáúdà tànánà ní ń ṣe fún tèmi torí iṣẹ́ tànánà ní iṣẹ́ tèní náà iṣẹ́ tànánà tèní wá sí. قال النار wọ́n tọ́ yẹra. يا جبال أوبي معه والطير. máa fi làákà ìtẹ̀lé mi wọ́n tọ́ yẹra bó o bá sáàmọ̀ kankan o sáàmọ̀ pé o sáàmọ̀ téèrù. Hayyakumullah. wọ́n tọ́ yẹra èyí tí ì túbẹ̀ wò àwọn ẹ̀mí àìrí náà ń sọ̀pọ̀tì bàbá ẹ̀mí àìrí ń bẹ o má jẹ́ ń tán o kò sí kíní kankan kò sí kíní ẹgbẹ̀rún ẹ̀ wá o wọ́n má dìlítì yẹn o àwọn sórí ẹ̀ lò sórí gbogbo àwọn èèyàn tí wọ́n gbé kú ònú ayé wọn kì í ṣe pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn o kì í ṣe pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn o lásán kọ́ lọ́lọ́run lànàbì ní al-aynu haqqun àwọn èèyàn ń bẹ tá lè fojú wù ọ́ tá sì pa gbogbo tí ń bẹ lára ẹ̀ Allah. agbára bẹ́ẹ̀ Ọlọ́run ló fún wọn. tẹ́yìnkù tọ́lọ́run tún wá ń wí bẹ́ẹ̀ pé àwọn ẹ̀mí ni tọ́lá àwọn ẹ̀mí burúkú tá à ń wíwùn inú ẹyẹ dẹ̀ náà máa ń sábà wọ́ jù. Allah. kò sí nǹkan kan lára ẹyẹ ẹ̀mí wa rẹ̀ ni gbogbo ẹyẹ tó ń lé kiri ẹ̀mí kan ló wa rẹ̀ ẹ̀mí òun ní fi ń ṣiṣẹ́ ẹ̀mí burúkú táyé tún máa ń lò tá máa fi ń ba ayé èèyàn jẹ́ Ọlọ́run tún sẹ̀ wọ́n rọ̀ ìsàlẹ̀ ọjà aláwa yìí àbẹ́ ẹ̀ máa ń ibi tán ń pè ń sàlẹ̀ ọjà ó mọ àwọn ẹ̀mí tí ń gbé sàlẹ̀ ọjà after 11 lọ́nà bíi ìmọ̀dànwò ní gbogbo ìgbà wọn. Hayyakumullah. ó kọ́kọ́ mọ gbọ́ àwọn kankan tí ó mọ fẹ́ wá báyìí àwọn ẹ̀mí kan náà ní ń gbé wá egungun ni wọ́n pè é tá má fi múná létí ẹ̀. أوبي معه ibẹ̀ والطير. gẹ́gẹ́ bàbá wa dúró sí ibẹ̀ gẹ́gẹ́ bàbá sì yí àwọn èèyàn wọ́n mú ààyè jáde yukhrijul hayya minal mayyit. Hayyakumullah. ilẹ̀ táwọn òbí ń pè nǹkan gidi kankan ò lè jáde bẹ́ẹ̀ Ọlọ́run sì fi bàbá mú nǹkan yìí nǹkan àǹfààní jáde tàbí òun gbogbo wa yìí wọ́n tọ́ yẹra والطير. torí àṣàṣì tó ń sẹ́ndì bọ̀ ọ̀hún ó lè jẹ́ fáǹsì wa o ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o Hayyakumullah. bẹ́ẹ̀ ni àlàyé ń bẹ nú ẹ bẹ́ẹ̀ ni wọ́n ti ránṣẹ́ ẹrú ẹ̀ náà sanna Muhammad Sallallahu alayhi wa sallam. àwọn àlìjánu kan bẹ tí ò gbàtà nẹ́bì Sallallahu alayhi wa àwọn sallam. náà máa wá sọ̀rọ̀ ànẹ́bì láyìí dá wọ́n máa wá bu nínú táwọn ẹ̀mí kẹ́mi sì máa ń lójú àlìjánu náà ni ìsì ń bẹ́nu àlìjánu tó dé yẹn dáadáa ń bẹ́nu wọn tó yọ ọmọ bú tóun yẹ rúbú díẹ̀ sẹ́rẹ́ àwọn èyí tó da àwọn tó jẹ́ fáǹsì tànà Muhammad Sallallahu àwọn alayhi wa sallam. náà padà dá owó jọ lérí àwọn eléyìí bú tí ń bẹ́nu àlìjánu náà pa gbogbo wọn wọ́n pa àwọn fà nẹ́bì ni. Sallallahu alayhi wa sallam. bàbá ni tó ń sẹ́ndì bọ̀ ń fáǹsì náà ni èso tó ń sẹ́ndì wù náà Ọlọ́run ti sọ ọ́ dẹni tóun náà ti rọ̀ àyè yìí nǹkan bẹ́ẹ̀ tó wù ó Ọlọ́run fi bàbá yọ kù ni Alhamdulillah. kí ló wí àfà قال النار الحديد. gbogbo tó lé lọ́lọ́run sẹ̀rọ̀ fún bàbá Alhamdulillah. wa alanna lahu hadida hadid ó lé o èní ló ń wò nǹkó kan rọ̀ àná lé o àná lé gan tí o sẹ́ni kankan bẹ́ẹ̀ sórí ayé rẹ̀ ò tí ì dé sórí ayé rẹ̀ ò tí ì ṣe sọ tí o bá ti di glory Hayyakumullah. àsìkò tí yàrá ń jẹ ọkọ ló mọ sọ ń kó jẹyà àwọn èèyàn máa sá fún wọn ni wọn kò bí n kò fẹ́ kádàwọ ayé rẹ̀ bó tiwọn ni wọn máa sá fún wọn ni jẹ́ kí ìyàwó ń dọ̀rọ̀ náà kó wá sọ pé ìyá jẹ àwa náà rí o àsìkò tó di báyìí làwọn o bàbá dààmú bàbá ṣe wá nítorí tèmi Allah. wàhálà tí wọn nìkan kọ́ náà ṣe àtọrọmọdọ́mọ àtọmọkéwù ẹ̀sùn bàbá gbogbo ọ̀yà tí bàbá wa jẹ pátápátá kò sí kankan nu ọmọ kéwù àtọmọ tí ó jẹ́gù ẹ̀ mọ́ Allah. ẹnìkan lọ́lọ́mọ fi hẹ́ndì yà ìyanu lẹ́yìn tá a bá ti hẹ́ndì ẹ̀ tó fi kọ́ntínú náà ni ó kọ́ lérí tiẹ̀ o wọn jẹ̀yà ń tán ni o táwọn tó bí ọ táwọn bá parí ìyàwó nu abọ́ èyí tó sẹ́kù ẹ̀ wọ́n náà gbé fún wọ́n ní ó parí leftover wọn náà Allah. bàbá fa abọ́ yẹn wọ́n sẹ́kù yà kankan àfẹni tó bá fẹ́ fi yà jẹ rẹ̀ Hayyakumullah. wàhálà náà قال النار الحديد. gbogbo tó lé Ọlọ́run wá sí ẹ̀rọ fún bàbá àwọn gbogbo ẹ̀ ṣe ń rọ̀ fún wọn báyìí bàbá أنعم. ó ti tó báwọn náà àsìkò òun ti tó Hayyakumullah. bàbá bọ́lọ̀ ń ṣe gbé yín kalẹ̀ fún wa yìí ìmọ́lẹ̀ lẹ jẹ́ fún wa bàbá ìmọ́lẹ̀
alhamdulillah. kése gbogbo àwa tá a rí ibi wọ núùrù náà ibi tá a wà wún náà ọmọ núùrù ni wà ọmọ kéwù bàbá dàrẹ́tì lè mi yàtọ̀ sí ń pè ń jọmọ wọn. so bí n ṣe dìfẹ́ǹdì bàbá tó bí mi sáyé tíyẹn bá rí wọn fín bẹ́ẹ̀ náà ní ṣe dúró digbí sẹ́yìn àwọn bàbá yìí. hayyakumullah. kó lóò rí àwọn bàbá yìí mọ́ tó láwọn bàbá yìí bá wò. wọ́n wà òtí láyé wọn tún ní fàlì ẹ̀ lálùkìyàmọ̀. hayyakumullah. ó hàǹgì sọ́nà méjèèjì ni. وأعلنا له gbogbo àwọn ọmọ kí ó tọ́lọ̀ wá kó ti yín yìí àtàwa tá a jọ mọ yín ọlọ́run dákun má fi wá ṣe eré iṣẹ́ ìbànújẹ́ fún yín bàbá. amiina. ní ìrẹ́yìn sí amina. a ti ń jẹ́ dùnú fún yín báyìí masa jẹ́ kí dùnú náà kalẹ̀ fún yín bàbá. àmín. Sheikh Abdulmojeed bọ́lá ń ṣe ń fi yín dùn bàbá nu gbogbo yín bẹ́ẹ̀ lẹ́ ń jẹ́ dùnú fún bàbá àfa àgànnà ń bẹ táwọn wà ní. afa subahana. Abba subhanallah Allahu akbar gbogbo yín wọ́n jọra wọn tó alámọ̀sí wọn báwa náà ṣe rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ jà rẹ ni Ọlọ́run ṣe máa rí nu. ẹ ṣeun kò wá sẹ́yìn tí bàbá yìí gbà láàyè kọ́dà mọ̀júbù bàbá ó tún gbà láàyè pé ẹrú Ọlọ́run ni ntàwọ̀ lè ṣe lọ́dọ̀ àìmọ́ mọ̀júbù tá a ti lù ṣe káàdì bá ń dánú lérú àwọn òsì gbáwọn ẹ̀mí ti ń tẹ̀lé rí àgbọ̀yé ẹlú máa lọlé náà bàbá òtún rí ntẹ́lómi ò rí wọ́n ní àwọn ẹ̀mí àwọn màláíkà kan bẹ́ẹ̀ sì ní lóòótọ́ ni ó lẹ́nìkan tí máa ń ṣe fọ́ngafọ́ngá yẹn àyín kọ́dà wọn ní bàbá nífẹ̀ẹ́ rẹ̀ ọba wọ́dọ̀ wọn jọ rẹ̀ máa ń ná àwọn ọmọ kéwù ó ní ẹ dáadọ́ bá rẹ̀ kí ni ìyá tó yà ní òun rí náà pé bí ẹ bá tó yà jẹ ní òsùnkún kò sẹ́ńtì bàbá òwà fún láyé rẹ̀ bàbá ẹ̀ pọ̀ bàbá ni a máa sọ ẹ̀ a máa sọ̀ nsọ ni níjòkó bàbá gbogbo yìí tá a gbà wájú wọn yìí kò tí yẹ ká máa gbowó kankan kò yẹ ká máa gbà ìgbó látò tú wá ṣẹ̀tọ́ fún bàbá torí live and direct kéwú tèmi kọ́ níwájú bàbá yìí tí sẹ̀nsẹ̀ àwa tún fẹ́ ṣe sí èmi látọ̀dọ̀ tèmi àkáǹtì bàbá direct ni o ná bàbá tí bàbá bá ń kọ́ mọ́sálásí la jókòó sí èmi ká máa ń ka tírà fún bàbá tó bàbá yìí láì ká máa gbọ́ pèkúpè ó ti láwa kọ̀ọ̀kan tá a máa ń ka tírà tán wọ́ ó ti láwọn kan orin làwọn máa ń kà àti Kùránì wọ́n wọ́yùn straight ó rí àmọ́ yìí tán wọ́ ó ti láwa tá a máa ń kà ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe rí àtàwọn táwa ń dàrẹ́tì kì í tá ń pọ̀ tó òun ló jẹ́ ajásán Yorùbá tó báyìí àwọn táwọn kó táwa ti kàlùkùrá níjù wọn mọ̀ sùn ni a máa wá translate gbogbo ẹ̀ sí Yorùbá pé kásá àmọ́ fi ta wọ́n jí bàbá jí sọgbọ́ ọ̀rọ̀ níjòkó bàbá níkàlẹ̀ wọn ìní announce tí mo fẹ́ fún ọ direct ni àti tí fún Sheikh Abdulmojeed tá a fi dá sí Ọlọ́run dákun èyí tá à ń ṣe èyí tí gbogbo wa náà tá a wá jókòó tì wọ́n tá a wá jẹ́ irinṣẹ́ dùnú fún bàbá gbogbo ntọ́lọ́run fi ń dùn wá nínú kò ní dìbànújẹ́. àmín. àbáwá àná mi káyọ̀lá àná mi ẹ má bínú ẹ kú tọ́jú wa Ọlọ́run bá ń ṣàlékún dáadáa yín gbogbo owó ké Fatiha odidi kan. a ké Fatiha odidi kan. Ọlọ́run dákun. kò sí ní tá a fẹ́ fi kú bàbá ṣe o. kò sí ní tí kú bàbá fẹ́ ṣe fún wa o. kò sí à ń gbádùn bàbá. wa. orí mọ́lẹ̀ tó ń jẹ́ fún wa àti rí nǹkan míì tó lè di mọ́lẹ̀ wọn. àti rí nǹkan fi di. tí mọ́lẹ̀ wọn bá lọ. bàbá Fatiha tá a fẹ́ ké yìí. mọ́sá wọlá ntọ́lọ́hún fi Fatiha sí. dá lára. lóore. Fatiha esunkun èrè yẹn ké. ojoojúmọ́ ni Fatiha mọ́ ní client ti. ojoojúmọ́ ni kọ́sọ́mà Fatiha ń pọ̀ sí. wọn yìí sì tó àga Fatiha sẹ́yìn wájúwájú ni. wájúwájú ni ti Fatiha. bọ́lọ̀ ń ṣe tó fún bàbá náà nù. bọ́lọ̀ ti tó fún bàbá wa náà nù. oore ẹni èyí sì lè kan kó ba nínú jẹ́ kó mọ pọ̀ sí náà látọ̀rọ̀
Fatiha náà ọlọ́mọ́sá fi kárí gbogbo wa náà. fi kárí gbogbo wa náà papọ̀. ọ̀làlá ilaha illallah. Fatiha Sheikh Abdul Qadir tá a máa ń ké lọ́dọ̀ tiwa láàkè. Fatiha tá a máa ń ké ní síbi wa. tá a máa ń ké ní síbi wa. òun láàkè. òun láàkè. òun la máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bismil Fatiha. آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين